Ẹ káàbọ̀ sórí ìkànnì Gist Entertainment TV. Mo tún ti kó o délé ní o lóní ràbájì kan lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Kola Olootu. Kò bá má jẹ́ bàbá Kola Olootu nírú eléyìí ṣẹlẹ̀ sí, torí pé gbogbo èèyàn ni wọ́n respect wọn, gbogbo èèyàn ni wọ́n sì nífẹ̀ẹ́ Kola Olootu. Àmọ́ bó ti wá ṣẹ̀ sápá ọ̀dọ̀ wọn yìí, ṣe rí nínú fídíò yìí, ẹ ríran wò. Kola Olootu wọn ni wọ́n ti fẹ̀sùn kàn wọ́n wípé ó yẹ kí EFCC kó lọ gbé wọn, àbí kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ gbé wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n gbowó ilẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn, wọn ò fún wọn nílẹ̀, wọn ò sì fún wọn lówó. Pàápàá wọ́n ní wọ́n tún lẹ̀dí àpò pọ̀ mọ́ iléeṣẹ́ kan GTEX tí wọ́n ń talẹ̀, táwọn náà gba owó ribiribi lọ́wọ́ àwọn èèyàn. Àwọn tó wà ní diaspora, àwọn tó wà ní Nàìjíríà, wọ́n gbowó ilẹ̀ lọ́wọ́ wọn, wọn ò fún wọn lówó. Wọ́n sọ̀kò sọ́sàn, wọn ò rọ́sàn, wọn ò rókò. Bó ló ti wá jẹ́ Kola Olootu náà ti wá jáde síta gbangba láti sọ bó ti rí lọ́dọ̀ tiwọn. In tí wọ́n rí lọ́bẹ̀ tán ìwà rú lọ́wọ́ tí wọn ò fi fáwọn èèyàn nílẹ̀ wọn tí wọn ò sì fún wọn lówó. Ẹ wo, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ wo fídíò yìí látòkè títí tó fi parí. His name is Baba Kola Olootu, and many of us are very, very familiar with him. So sometimes ago, Baba Kola Olootu made an advertisement about a land called Wura and Fadaka. And on Thursday, 13th of March, somebody reached out to him and said, "Hello, sir, I am so. I saw your advert on Instagram, and I am interested in that Wura and Fadaka land." Baba replied and said, 800k per plot, for 2 plots upward only, 1 plot, 1 million. The person said, "I want 2 plots, but in different names. I want them for my children." Baba said, "No problem, 2 plots in 2 agreements." The person sent the voice note, and Baba dropped his account number, and as you can see, Kola Olootu Productions Limited, Zenith Bank. And this person now, Baba said he should call. This person now called him, and Baba picked, and Baba later switched to video call by himself, so the person can confirm that truly he is the one. So after this, the person sent 1 million naira. And the person said, "I will send the balance by 12 a.m. tomorrow because of my transaction limit, sir. Please let me know when you confirm the payment, sir." And Baba said, 1 million naira payment received. And after this, the person sent 600,000 naira again and said, "That's the balance, sir. Please confirm this too." Baba said, "Received." And the person said, "Thank you, sir. When should we come for the allocation? And I hope we are among the first 20. Baba said, "Upper Saturday." "Oh, yes." And the person said, "Thank you, Baba." So later on, Baba didn't say anything, but later they sent a broadcast that they should meet at Ãrrêst property, that is at Samonda, that they should converge there and they will go to the place. So when they started going, what they told this person before during the advertisement was that the land is just like 2-minute drive away from the train station at Monia. But the first thing this person noticed was that the place was very far, and the person said they almost got to Iseyin before they got to that place. And every advertisement that they have been doing, they are only showing outside and not the real place. The person, when they got there, they said Baba came with escort and everything. They started allocating to people. This person did not hear his name, and this person was like, "What's going on?" This person now went to go and meet Baba Kola Olootu and was like, "Baba, what's going on? They did not allocate any land to me." And Baba was like, "Can I see your payment receipt?" He showed Baba, and Baba said, "You should go and meet the owner of Ãrrêst property." So the person went to go and meet him, and the owner of Ãrrêst property said, "Baba did not remit any money to them, and that's why they are not allocating any land to them." And apparently the land belongs to Ãrrêst property and not Baba Kola Olootu. And the person was like, "What's all of this now?" Then Baba Kola Olootu, he said Baba Kola Olootu told him that he should mind the way he's talking to the owner of Ãrrêst property, because that is their chairman. And the person was like, "Are you trying to teach me manners now?" I said, "Where is my land? You are telling me about manners." After the whole dragging, they shall resulted into that they will give him another land. And since then, this person did not hear anything from Baba Kola Olootu. So this person now texted him on Friday, 18th of April. This person said, "I haven't heard anything from Baba since that day. No allocation, no documentation." On Tuesday again, this person said, "Well, I realized sending you several messages or calls thinking everything will be fine is a mere waste of time. So I am done making trials. Let me be formal. I am no longer interested in buying any property from you again. I have given you more than enough time to make things right, but I realize you are not ready. I want a refund of my money. I won't bother you on the stress that I have gone through and the time and energy I have wasted." So now, the main reason for this video is that Baba is somebody that a lot of people used to respect and a lot of people used to look up to. So I believe something like this should not be coming from him. The account this person sent to is Kola Olootu. So apparently it is Baba's account that received the money. So I am employing Baba to kindly refund this person his 1.6 million naira that is sent to you. This person said he is not interested in any land again. This is not about dragging you. This is about telling you to refund money to the person that owns the 1.6 million naira. Agba Baba like Jesse wa, lè máa rí pé irú nǹkan báyìí ṣẹlẹ̀, ká máa gbọ́ pé orúkọ yín náà ń dárú nǹkan báyìí. Ẹ dá 1.6 million ẹlẹ́ni padà. Tẹ́ bá ti dówó ẹ̀ padà, kò sí wàhálà. Ẹ dá owó ẹ̀ kẹ́ dá padà. Bless. Okay, so Mori video, I saw this video. Because it's Baba Kola Olootu Yoruba ló yẹ kí n fi sọ̀rọ̀. I'm supposed to speak in Yoruba. Baba Kola Olootu, ẹ má dákẹ́ o. Please don't keep quiet.
I'm sure you will have seen this video that I just played that is going around. Somebody sent it to me since last night. And I think there is need for clarity here. Ṣé ẹ̀yin lẹ ń talẹ̀ ni àbí ta ná sanwó fún? Ẹni yẹn confirm wọn náà iná sanwó fún. What is going on? Àyè sọ ti GTX àìtí ìrojú tó ẹ̀ that people paid for and yet to be allocated land for the past 8, 9 years, 7 years, 6 years. That one is still on ground. And that reminds me, GTX people contacted me, but for now, I'm not saying anything on it until I want to see how far they want to go. They've contacted me and they said some things. Now, over to Kola Olootu. What is going on? It seems real estate is now the new scamming thing in Nigeria. Or what is going on? A lot of people are paying for lands with real estate people. Then this real estate association, don't you have a strong association to cover all these things? Very soon, nobody will want to transact business in Nigeria the way things are going. Very soon, it's becoming so much. Nobody will want to go and come and buy land. And most people that are buying land are people in diaspora now. I want to rally you. And I want to enter funju. I want to market in the funju. And what was I saying a few days ago? I said these people, when you see them gather celebrities, I'm not saying Baba Olootu did it until he comes out and clarify. But I say don't trust because somebody brings celebrity to come and market something, then you jump at it. Do your due diligence. Do your due diligence. Baba Olootu, Kola Olootu needs to come out on this case and explain what went wrong. And they need to call the lady that spoke, or lady or man, whoever the person is. This is not funny now. Láàrin ara wa ká má tún lè ṣòótọ́. Láàrin ara wa kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Baba Kola Olootu kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin náà sọ wípé ẹ gbowó, ṣé lóòótọ́ lẹ gbowó? Ṣé ilẹ̀ ń talẹ̀? Ta ló talẹ̀? Ta ló nílẹ̀? Ta ló gbowó? Baba Kola Olootu, ẹ jáde. Ẹ sọ̀rọ̀ yẹ má dákẹ́ ẹ jọ̀ọ́. Kí ló ṣẹlẹ̀? Ta ná talẹ̀ fún gangan? Ta ló ralẹ̀? Ta ná sanwó fún? Báwo ló ṣe jẹ́ pé wọ́n ní 2 minutes away tó wá jọ́nà Ìsẹ́yìn láti lọ ṣe kí ni? Baba Kola Olootu, over to you, sir. Over to you. Báwo ló ṣe jẹ́? Ṣé ilẹ̀ gbowó, ṣé ilẹ̀ nílẹ̀? Ta tún ní ROI àbí RIO dẹ̀ náà pé. Over to you, sir. Alẹ́ lórí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ẹ jáde. Báwo ló ṣe jẹ́, sir? 32 million, àbí 32 million per plot. They are yet to get allocation of the land till now for the past 5-6 years. The same property, the person is now marketing it again at 90 million. Ẹ má ṣẹ́rí mọ́ ilẹ̀ o. Òun lẹ ń gbọ́ yẹn. Don't go and buy any land o. There is a lot going on concerning this real estate thing o. Let the real estate people come out and start doing their work, investigating, or else we will spoil their job for them. A máa bà iṣẹ́ wọn jẹ́ because they are using it to dupe a lot of people. Wọ́n fi dupe àwọn èèyàn gan. Go. We are still on that one. 32 million for the past 6 years, 5-6 years. Not they paid for it. They are yet to get allocation as I'm talking till now, and the person is still marketing the land now. The land is in Maryland, Ikeja. That is if any land, because I doubt that. That is if any land is in Ikeja, Maryland. He sold it to people in abroad 5-6 years ago, and the same land is marketing it for 90 million again without allocating to the people that bought it because they know they are in abroad. They cannot come to Nigeria. Efura, be careful. Land scam is on the high rise now. Seriously. As in, very seriously. The reputation you have built for years, Baba Kola Olootu. Please sort that woman out, or the man, whoever. Ẹ bọ́ síta kẹ́ ṣàlàyé. Tó bá jẹ́ pé bó bá ṣe jẹ́, ẹ ṣàlàyé. You be building reputation of 1.6 million péré. Ẹ má jẹ́ kó borúkọ yín jẹ́ o. Ẹ ṣàlàyé fún public, ọ̀rọ̀ ti bọ́ sí public. Ṣé gbowó, ta ló gbowó, ta ló nílẹ̀, ta ló talẹ̀. Orúkọ wa ò ní bàjẹ́. Kó má bàa bàjẹ́ náà ni mo ṣe ní what is happening, sir. Mo ní no. Ṣé lè ẹni sùn sà, ṣé lè jẹ́ ká tún kíní yìí gbọ́ sà, ṣé lè jẹ́ ká tún kíní yìí gbọ́. Kẹ́yìn náà gbọ́ nǹkan tó sọ nínú àbí kí n má replay ẹ̀. Èmi ti gbọ́ ọ̀rẹ́ bí iṣẹ́ bí ọ̀rọ̀ ti blogger ni. Ṣé ti gbọ́ lẹ́ẹ̀kejì, ṣé ti gbọ́ngbà tó tún ṣe lẹ́lẹ́kejì. Irọ́ o, èmi ti blogger kọ́ lè mí rí o, tọmọkùnrin kan tó kọ́ ní out ni o. Ṣé yẹn lẹ ń sọ? Bóyá ẹ̀.
náà ni mo ń sọ ó ti gbọ́ ṣé ẹ ti gbọ́ lẹ́ẹ̀kejì tó ṣe lẹ́yìn yẹn. ṣé mọ̀ pé time difference àwa ṣẹ̀ṣẹ̀ ń jí bí ni mi ò rẹ́ lẹ́ẹ̀kejì tí mo rí lélẹ́yìn sà. tẹ́mi bàtà tó lè wá dìfẹ́ǹsì alákọ̀ọ́kọ́ yẹ kí n tó bá sọ pé ó ti tó gbé ó tó ti tún mi gbé ó tó ti tọrọ mi sọ ebi ò kí ń ṣèyàn bẹ́ẹ̀ wá. because ibẹ̀ ló ti sọ wípé wọ́n gbóhùn lọ sí Ìsẹ́yìn ẹ̀yin dẹ̀ ní pé kò sí ń bẹ̀. R&O and company position is desirable too. You will explain better, sir. Daddy wa mo da yin sir. Kì í ṣe ọ̀dẹ̀ kì í ṣe amukumeko. Bẹ́ẹ̀ni sir. Ẹlẹ́fẹ́ ra lẹ̀ Ìbàdàn. Wọ́n wá kó yín sínú mọ́tò. Wọ́n wá gbé yín lọ sí Ìsẹ́yìn. Ẹ wá dé Ìsẹ́yìn. Wọ́n wá filẹ̀ yẹn hàn yín. Ẹ wá dúró láti ṣe allocation. Wọ́n wá ní allocation yẹn ọ̀kan yẹn nígbà tí àwọn èèyàn pọ̀ wípé next allocation náà máa ṣe. Kí ló dé nígbà tó gbé yín lọ sí Ìsẹ́yìn yẹn tẹ́ ẹ̀ sọ lójú ẹsẹ̀ pé iṣẹ́ nǹkan ni mo béèrè fún. Bẹ́ẹ̀ni Ìbàdàn ni mo sanwó fún. Ìbàdàn ni mo sanwó fún Ìbàdàn ni mo sanwó fún àìdàkẹ́ rìfọ́ọ̀dù owó mi tàbí kẹ́ fún mi nílẹ̀ Ìbàdàn kí ló dé tẹ́ tí ó ń tọ̀hún ní sọ bẹ́ẹ̀. Ọ̀gbàlódé lórí dòwe bí wọ́n bá tẹ̀ bá ti fẹ́ bí àwọn èèyàn bá fẹ́ pajá jẹ wọ́n á ní ajá àdìgbòlugi gẹ́tẹ̀ tí wọ́n bá fẹ́ pajá jẹ ní ìsìn wọn àní sọ pé ajá Ọlọ́run tó wò nílé yìí wọ́n á ní ajá àdìgbòlugi. So possible ni ṣé mo mọ̀yàn níṣẹ́ ṣé mo nílẹ̀ níṣẹ́ ṣé mo ṣe rí ọ̀rọ̀ ti ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ GTX sà ẹ ti ṣàlàyé yẹn bóyá ẹ sọ pé ẹ máa bá wọn yanjú ẹ pé yẹn máa clear àbí sà ẹ ti ní ẹni tó sọ pé òun sanwó náà kó wá bá yín ìyẹn Abdul Talib yẹn náà àbí. tó lóun san 1.4 million sákàǹtì yín láti last year pé òun ò rí nǹkan kan dì sí àti ìlà tó wó. Okay. Okay. Mo ti ní kó pè tó bá lè pè wọlé. Tí ò bá rí lẹ̀ rẹ̀ gbà ìwé ẹ̀ wà lọ́wọ́ tí ò bá ti gba allocation ẹ̀ òun ni ò wá ìwé ẹ̀ wà lọ́wọ́ gbogbo document everything wà lọ́wọ́ mi bí báyìí. Yes sir nǹkan kan ṣẹlẹ̀ ní orí social media nígbà kan sà mi ò mọ̀ bóyá ń gbọ́n pẹ̀ wọ́n pè wọ́n ní crowd one blogger kan Parara ló advertise fún wọn Parara mock news immediately tí Parara rí wípé wọ́n pé scam ni wọ́n fún rẹ̀ ló sáré pariwo síta sà tó ń pariwo fáwọn èèyàn ẹ má sanwó sí crowdfund o ẹ má sanwó sí crowdfund o don't pay into crowdfund o they are scam o I don't know what is going on I'm washing my hands clean now GTX sọ pé scam ni wọ́n but there are lots of people that bought land from them and some of them kept saying and I have the video ibi tẹ́tí advertise fún wọn of course you have a right to advertise for them but I still think for integrity's sake ẹ rí ọ̀rọ̀ wọn tó ń ṣẹlẹ̀ láti bí 2 weeks because ìyẹn náà fi wá rò pọ̀wọ́ mi sìn. ẹ̀yin nìkan kọ́ sà but ẹ̀yin ni one of the most respected person ìgbà tí irú Parara bá lè ṣe nǹkan tó ṣe. ẹ fàwọn bíbí artist yẹn lẹ sà ṣé borúkọ yín ẹlẹ́tì build orúkọ yín for the past 40 years nígbà tó tiẹ̀ tí ì bí ẹlòmíì nínú àwọn tó ń ralẹ̀ yìí that means pé ẹgbẹ́ àwọn ọmọ yín wà nínú àwọn tó ń ralẹ̀ yìí tó yẹ pé nínú òtútù kankan náà fi kówó jọ tó fi ralẹ̀ yẹn but because wọn sí ní Nàìjíríà allocation wọn ò rí ilẹ̀ wọn ò rí owó wọn ò rí gbà ẹni sùúrù mo ní òun sọ pé ìní GTX. ṣe àjàbù lórí program tẹ wà yẹn sì kí n send the advert síbẹ̀ kí n send anything advert síbẹ̀ tó bá di wípé problem the only right tẹ ní lórí program yẹn ni ká delete advert yẹn ká delete. kéèyàn send advert yàtọ̀ sí pé wọ́n gbé advert fún mi pé mo fọwọ́ sọ̀yà kéèyàn gbé advert sórí link mi lórí comment section ló yàtọ̀ sí pé wọ́n gbé nǹkan wá mo wá ń fọwọ́ sọ̀yà ṣebí fídíò tẹ ti fọwọ́ sọ̀yà fún wọn lélẹ̀ tí mo gbé sórí screen yìí. ẹni sùúrù nǹkan tẹ̀mí sọ ni wípé nígbà tí ẹ rí wípé ọ̀rọ̀ GTX ń jà rànyìnrànyìn pé àwọn èèyàn sọ owó nù tó gbé fídíò yìí kò yẹ kẹjẹ kó gbé fídíò yìí lẹ́lẹ́kejì wọ́n ṣẹ̀ gbé fídíò yìí 5 days ago 5 days ago ní sà. ṣé íńtánẹ́ẹ̀tì bá ń gbàgbé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá ṣe nǹkan 5 days. àwọn ló repost ẹ̀ GTX ló repost ẹ̀ GTX ló repost fídíò yẹn sà GTX ló repost ẹ̀ bẹ́ẹ̀ ni ní ìjẹta àbí jẹrin. kí ló sọ ń pa ẹ̀. wọ́n gbé yín pẹ́ polówó ọjà fáwọn oníṣẹ́ yìí dákẹ́ kí n play ẹ̀ dákẹ́ sà ẹ má bínú. a fẹ́ parí gbogbo pàdé pápá jùlọ tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ iléeṣẹ́ GTX tí a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàná ẹ rí i pé a lọ sórí ilẹ̀ ní Ìkòròdú a lọ sórí ilẹ̀ ní Lẹ́kì. ẹ má twist ọ̀rọ̀ mi sà mi ò ní ìjẹta lẹ ṣe. fídíò ó fídíò bọ̀ wọ́n tún gbé jáde láti convince àwọn èèyàn nǹkan tèmi sọ nìyẹn. ẹnu àti ọ̀dùnní ṣe fẹ́ ẹ̀bù àwọn èèyàn yẹn abẹ́ẹ̀fẹ́ ẹ̀bù wọn. bẹ́ẹ̀ bá jẹ́ wọn lóhùn kọ̀ọ̀kan mi.
GTX ti ń bá mi sọ̀rọ̀ GTX ti ń bá mi sọ̀rọ̀ bọ̀tọ̀rọ̀ tó ń sọ òtí ìjù létí. Ilé yóò dá sa ọ̀rọ̀ tẹ́sán yóò dá o. So because on sanwó account yìí kọ́ máa fi yín polówó ọjà lọ. Ṣé mọ̀ pé wọ́n tún fi yín polówó ètò wà l'Amẹ́ríkà stylishly? láíláí nígbà tí ìbá wọn polówó ẹ̀ àwọn náà mọ̀ tó wà ìlẹ́gà náà. Bá wọn polówó ẹ̀ but they are using you to convince people. bí báwo ni wọ́n ṣe. Kí ló dé tẹ́yìn ò lè ṣe disclaimer lè ṣerú disclaimer tí Pàràrà ṣe? Disclaimer nígbà tí mi ì tí ì evidence ṣé bí tèmi la gbé wá sí ṣé bí tèmi la lẹ́nìkan blọ́ọ̀gì ní ìsìn èmi tá lẹ́nìkan blọ́ọ̀gì ní ìsìn tí mo dẹ̀ mọ̀ pé wọ́n ni ṣé tó bá at the end of the day tí bá ti ṣe disclaimer tó bá jẹ́ pé àwọn náà wọ́n fẹ́ blackmail. Ṣé rí torí ẹjẹ́ àgbàlagbà ni mi ṣe fẹ́ sọ̀rọ̀ sá o honestly ẹ má bínú sá torí bí tẹ́ tí ń sọ̀rọ̀ lọ máa fa àwọn kankan jáde níbi ọ̀rọ̀ tẹ́ sọ. Èèyàn fẹ́ ra ilẹ̀ arúgbó ní kan lẹ polówó fún arrow high property àbí kankan lẹ polówó fún ẹni sùúrù. Orúkọ mi ni mo ti polówó. Kí lẹ́yìn torúkọ yóò wá sí lórí pépà pé ilẹ̀ nílẹ̀ sá. Àwọn àgbo tó sì wà lórí agreement yẹn torí wípé tí wọ́n bá fẹ́ ṣe sọ́fẹ̀ tí wọ́n fẹ́ change sọ́fẹ̀ yẹn lórúkọ wọn orúkọ sọ́fẹ̀ orúkọ red copy sọ́fẹ̀ tó wà lórí ilẹ̀ yẹn àrò àgbo ni tó ti ẹyin nìsí you can change it bí change of ownership tẹ́fẹ́ ká lọ́wọ́ èèyàn sí tẹ́fẹ́ change ẹ̀sìn ẹ̀fẹ́ change plate number ẹ̀ sórúkọ ara yín tó ti ẹyin nìsí nǹkan tó fà á nìyẹn o kò síbi kankan tẹ́mi ti mú nǹkan mọ́kàn láyé mi rí o kò síbi kankan tí mo ti mú nǹkan mọ́kàn láyé mi rí o. So ẹ ń sọ fún mi wípé irú nǹkan tí Pàràrà ṣe yẹn láti save àwọn èèyàn ẹ̀yin ò lè ṣerú ẹ̀. Kí lẹ rò pé mi lè ṣe? Tí ẹ bá ṣe investigation yín proper investigation. Kí ló ok òun là ń sọ sí tẹ bá fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ náà tẹ ti gbọ́rọ̀ yẹn. Ṣé bí tẹ bá rí mi lọ́la tí bá polówó wọn tàbí tí mo bá yẹ̀ṣẹ̀ ṣe bí wàá gbàdúrà fún wọn. Kò yẹ kó tún lọ advert Pàràrà sọ fún wọn pé wọn gbọ́dọ̀ lòun mọ́. Pàràrà sọ fún àwọn crowd fund bí i crowd one ó ní wọn gbọ́dọ̀ lòun mọ́ fún rẹ̀ ojoojúmọ́ ló dẹ̀ pariwo kìíní yẹn everyday ló fi ń bọ́ta tó fi ń sọ kò sí nǹkan tó ní kẹ́yìn náà má ṣe rú ẹ̀ wípé GTX tẹ́ ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kẹ́ ẹ sọ̀rọ̀ lórí social lórí péjì yín ẹni sùúrù kẹ́ gbọ́ mi sà ẹni sùúrù mò ń bínú sí yín mi ò ní dákẹ́ fún yín mò ń bínú sí yín ẹ má pa ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu ẹ má pọ̀rọ̀ mọ́ mi lẹ́nu ẹ má bínú sà mo with all due respect sà ẹ má pọ̀rọ̀ mọ́ mi lẹ́nu kálẹ̀ mi ni yín pẹ̀lú gbogbo nǹkan tó ń jà ìròyìn yẹn máa kọ́ńtàtì máa ní pé báwo ni máa ní nǹkan báyìí báyìí jà lórí social media mo dẹ̀ polówó ọjà yẹn mo fẹ́ tú ọ̀rọ̀ yẹn débi tó dáa kálẹ̀ mi ni yín máa kọ́ńtàtì àwọn tó ń complain gbogbo àwọn tó ń complain mo lè fún yín lórúkọ wọn àti nọ́mbà wọn kẹ́ pé wọ́n ẹ̀dẹ̀ ní pẹ́pọ̀ kò sí evidence ẹ lọ sórí Google àìmọye cases lórí Google nípa ilẹ̀ tẹ́ bá wọn polówó àìmọye cases tí FCC gan ti dá sí ó wà lórí Google ẹ̀dẹ̀ ní kò sí evidence. mo ń gbọ́ yín jàre bàbá mi. Bàbá Kola Olootu ẹ sọ fún jíjẹ́ ìkó máa lo fídíò yín fi ṣe advert fún àwọn èèyàn kan. Exactly á dà fún yín sọ́wọ́ kékeré làwọn èèyàn sọnù ni. God bless you. Gbogbo àwọn tó ń advertise fún wọn la máa drag. Gbogbo àwọn tó ń advertise fún wọn la máa drag. Wọ́n ṣe gbé fídíò yẹn síta ni now like 4 days ago. All video ni bọ̀ wọ́n ṣe tún gbé jáde. Exactly àwọn dẹ̀ ní pé kò ṣe nǹkan kan àwọn ò ní ṣe nǹkan kan sí. Àwọn aláta ṣé mo pé torí advert yẹn àbí torí GTX làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ sí lórí bàbá Kola Olootu sí wọ́n bú mi lórí page lórí post yẹn ni now. Àwọn èèyàn bú mi ní pé èmi fẹ́ kọ́ bàbá Kola Olootu èmi lè fò bọ́ta fún GTX èmi ò sọ̀rọ̀ nípa bàbá Kola Olootu lórí ọ̀rọ̀ eléyìí wípé ká ní GTX ni màá ti fò bọ́ta. Ẹ má jẹ́ kó fi yín mislead àwọn èèyàn nǹkan tá à ń sọ nìyẹn sà ẹ má bínú tẹ bá jẹ́ gbọ́n mi àbí tẹ jẹ́ dádì mi àbọ̀nkú mi nǹkan tí máa sọ fún yín nìyẹn ẹ má jẹ́ kó lóyìn fi mislead àwọn èèyàn kó lọ sort out gbogbo àwọn tó ń tọ́ra alẹ̀ tó wọ́n fún nílẹ̀. Ẹ má bínú pé mo pariwo sà ẹ má bínú sà o. Ṣé gbọ́ sà with all due respect ẹ má bínú sà ṣé gbọ́ sà. Ó nọ́mà kájà a máa parí ẹ̀ náà ní mi ní anything against yín. Wọ́n ti kúrò ní. Ẹ ṣe sà aṣọ ti yí ti yín náà ní fàyà sà.
ẹ máa ṣe findings sí dáadáa. Yes, sir. Ọlọ́run ní da epo sí aṣọ àlàyé. Àmín. Aṣọ àlàtẹ̀wọ̀ Ọlọ́run ní da epo sí. Àmín, sir. Bẹ́ẹ̀ni, sir. Charity Jitters tẹ̀sí náà ẹ wádìí ẹ̀ délẹ̀. Mo ti wádìí, mo ti ráwọn rìsíìtì, wọ́n da rìsíìtì fún mi. Mo dẹ̀ tún sọ fún Jitters, mo ní kí Jitters wá ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́. Jitters ò dá mi lóhùn. Kò dáhùn, ó ń gbé ègbú lórí péjì ẹ̀ ni kò dáhùn. Mo ní Jitters, my page is open. Fídíò tí mo ṣe yìí wà ń bẹ̀. Ibi tí mo sọ pé the page is open o. Kọ̀rọ̀ kó wá bá mi, ó lọ sọ́dọ̀ Daddy Freeze. Fídíò tó ṣe lọ́dọ̀ Daddy Freeze àti àdírẹ́sì ibi tó ní consent email sí. Wọ́n tún delete ẹ̀ ìgbà tán ṣe tán. Kí náà delete ẹ̀ fún? Ó dẹ̀ níbi tó ti lè contact ẹ̀yìn yẹn. Ẹ ti delete fídíò. Kí lẹ delete ẹ̀ fún? Gbogbo question tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ ń jọ yẹn.